èmi ti maru ẹ̀dá tẹ́ ń sí mo ti wá mọ̀ bí tẹ́ ń lọ àtẹ̀yìn àtọmọ ìyá yìí a ti mọ̀ bí tẹ́ ń lọ a ti mọ̀ pé bí ẹ dojúkọ ibi tẹ́ ń lọ ni kò sì sí problem wallahi ẹnìkan ò fẹ́ nìkan lẹ́sẹ̀ o ẹnìkan ò sì ní kẹ́nìkan ibi tí ó fọkàn tẹ̀ kóhun fẹ́ dé ẹnìkan ò ní ó má débẹ̀ àmọ́ àwọn tó bá wájú ni ọmọ tẹ̀ mọ́lẹ̀ hadha ma naqulu bàbá wa àfáà wa àfáà wa Fadilatul Professor Abdurrahim Hamza wọ́n sọ tó pọ̀ nú ọ̀rọ̀ wọ́n sì fi Ọlọ́run búra òdodo ọ̀rọ̀ ni wọ́n sọ òdodo ọ̀rọ̀ ni wọ́n sọ àmẹ́yí tẹ́ ń wí wọn ò jọra wọn bí tí wù kó mọ́ àtàmà tẹ́ ń wá wọn tẹ́ ń wí wọn wallahi kò jọra wọn yín sì fìdí rẹ̀ hàn ìdí tí ò fi jọra wọn ẹ kọ́kọ́ lọ lè máa kíní kan Maulana Sheikh Adam rahimahullah a kó ẹ̀kọ́ tó pọ̀ lára wọn àwa sì ń lò irú tẹ́yìn ń lò ìbòlẹ̀ ti kọ́ irú tẹ́ ń lò ìbòlẹ̀ yìí ti kọ́ èyí tẹ́ sọ wípé àfáàgbà almarhum Fadilatu Sheikh Abdurrahman bàbá Léèlá tẹ́ ní wọ́n kọ́yàn ní markasi Sheikh Adam deny rẹ̀ wọ́n wí wọ́n lóṣù mẹ́fà markasi Sheikh Adam mú wọn kúnra nígbà wọ́n fẹ́ bẹ̀rẹ̀ ṣẹ́ wọ́n pè wọ́n Sheikh Adam sanwó oṣù fún wọn wọ́n gbowó oṣù Sheikh Adam gẹ́gẹ́ fúnra wọn sọ torí Sheikh Adam èsì ẹ̀dá tí ma ti ọwọ́ oré bọ́sọ́ yàtọ̀ sí yìí wá ní gbogbo tí ń jẹ́ ọmọ markas a máa wí kò sẹ́ni tó deny rẹ̀ rí nínú ọmọ markas ipe bàbá Léèlá wọ́n chichi ní markas kò sí ọmọ markas kankan tó deny rẹ̀ rí kí ló dé tẹ́yìn wá sọ openly tí gbogbo ayé ń gbọ́ tí gbogbo èèyàn wà ńbẹ̀ ìpinnu máa bí yín tí wọ́n bá sọ wípé àwọn ọmọ markas kọ́ ma nílé kí wí sẹ́tì pé tẹ́ ń fi ń wéra wọn kò jọra wọn ma túmọ̀ rẹ̀ ni ẹ̀ ń deny effort ọmọ markas kí wá sọ nílé yìí nìkan ọ̀nà tẹ́ gbà deny àkọ́kọ́ ni pé ìyí tí kọ́ rí olóore yín láyé tí ẹ̀ padà fi àìmoore gbẹ̀yìn ìyí tí rí gbogbo tí Sheikh Jamal Maulana almarhum Sheikh Jamaluddin Yahya Murtado tí wọ́n ṣe lérí dídá lè kéwù yín lẹ̀ àti lérí yíyè lè kéwù yín kò sí ìtawò mà sọ fáyé rí sọ fáyé rí wí fáyé rí hadha min babi madha babu kí la fẹ́ tó yín sí eléyìí wà kọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ọ̀gá tèmi Fadilatu Sheikh almarhum Fazazi Abdul Karim Amedi Daril Ulum As-Sabiq gbogbo tí wọ́n sí fún yín àti fún lékéwù yín lérí kí lékéwù lè jẹ́ lékéwù àti kó lè yé ṣe al-i'tirafu bil jami' kí ló dé tẹ́yìn dóore padà síbi tó rí bá ti wà ẹ fi eléyìí ẹ fi wo bí Sheikh Adam ti rí àti gbogbo tí ń jà mọ̀ká sí bí wọ́n ti rí ẹ fi wo èyí tẹ́ wá dé lónìí tẹ́ ń sọ wípé bá àmọ́ markasi bá ṣe títí ń bẹ́ àwọn àdàbí wọ́n títí ń bẹ́ àwọn ìgbàwo
Amurukum la yakhafa ala ahadin. Pàápàá jùlọ amuru takhasis madrasatikum qad la yakhafa alayna. Gbogbo ìgbà tí ń sọ nípa Tàmídì Darul Ulum yìí, Darul Ulum lèmi wà gẹ́gẹ́ bí teacher ń bẹ. Ẹnìkan pàdé mi àfáwà àgbà kan pàdé mi àfáwà Sheikh Idris kene kan alẹ́ agina. Wọ́n sì wá rí mi wọ́n ní ṣé mo Falusi náà Darul Ulum lẹ ti parí. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn máa rò pé Darul Ulum mo ti kéwú ni. Ṣé rí bí ẹ ti ṣe program lónìí. Misbahuddin al-Islami gama. Ibi tí mo ti parí ilé kéwú nù. I'dadiyya wa thanawiyya. Mo teach in Darul Ulum ni. Gbogbo ìgbà tí ń sọ nípa ti Sheikh Fasasi mo wà pẹ̀lú wọn. Tẹ́bá lákìísí ni. Ó kéré nínú ìgbà tẹ́ pàdé wọn pẹ̀lú mọ́tò wọn tí ní sínú mọ́tò wọn. Àbáná fẹ́ràn mi gan. Wọ́n fẹ́ràn mi gan. Wọ́n fẹ́ràn màára ilmiya lára mi. Wọ́n sì fẹ́ràn ìyànjú lára mi. Gbogbo tó jọ dàyín pọ̀ ní dáadáa. Ṣe al-i'tirafu bil jami'. Lórí tẹ́yìn rí bá. Ẹ gbàgbé ọ̀rọ̀ tẹ́ sọ fún Maulana Mudirul Markaz. Ẹlẹ́mọ̀yán tàn gan. Ẹmọ̀yán tàn gan. Bọ̀ Mudiru jó yé yẹn wípé àwa kì í bá yàn ṣe ká tàn. Àwa ìtàn yàn o. Àwa ìtàn yàn. Gbogbo tí ń jẹ́ àwọn àfà tẹ́ fi pilẹ̀ lé kéwú yìí Markazi gbogbo wọn. Tí ò ní àmúlùmálà kankan. Gbogbo tí ń jẹ́ àwọn àfà tẹ́ fi pilẹ̀ Markazi gbogbo wọn. Kí ló burú níbi ká sọ àwọn àwo ẹni wọ́n kún mi lọ́wọ́ tí ààyè mi tó yè fi yè. Ẹni máa bínú ẹ máa bí yín nú gan. Kò tiẹ̀ sí wá ní bí yín nú. Ẹ̀ ń tẹ́ deny àwọn àfáà tí wọ́n kọ́ yín. Ẹ kà nínú àwọn àfáà tó kọ́ yín tán jẹ́ Markazi ẹ kà márùn. Nínú àwọn àfáà tí wọ́n jẹ́ Markazi ń já sí wípé ẹ̀yin àwọn ọmọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tẹ́ ń pè máa tẹ́jọ́ ọmọ yín nìkan kọ́ ni wọ́n jẹ́ Markazi. Ẹ̀yin gangan Markazi ni. Wallahi thumma billahi la ilaha illa huwa. Markazi ilẹ̀ fi ṣe ládà tẹ́ fi gòkè. Mo fi Ọlọ́run mo fi búra. Mo fi Ọlọ́run mo fi búra. Àní ẹ má dàdú. Àní kí oore tí yín náà má fẹ́. Kọ́lọ̀ ń jó fẹ́. Àní ẹ má lérí pa. Kọ́lọ̀ má jẹ́ nípa yín parẹ́. Àmọ́ kí ló dé tẹ́ ní dá oore padà síbi tó ti wá. Izadu yìí àtìlà àmánà fantaziru sáà. Al-ilmu àmánà. Sàrúnbọ̀ ìmú kí yín gan. Al-ilmu àmánà. Sheikh Abdul Latif Aláyá nínú àwọn tí wọ́n kọ́ yín. Sheikh Abdul Yakin Akẹ́yẹdé nínú àwọn tí wọ́n kọ́ yín ni. Sheikh Abdul Qadir òun lè márùn nínú àwọn tẹ́ ìjànfàní mímọ̀ lọ́dọ̀ wọn. Ká tó wá sọ Maulana alladhi askuru ismahu bil qiyam. Eri ìnàró mo ti dákọ̀ wọn. Bàbá Wasiru Markaz. Wasiru Markaz. Tí ọ̀tá rẹ̀ mọ̀ yí pé ìmọ̀lélé yìí. Ọ̀tá Wasiru Markaz mọ̀ pé mọ̀lélé yìí. Nínú àwọn takọ̀ yìí. Gbogbo àwọn tí ń ka Markaz ni wọn. Fadilatu Sheikh Abdul Ghani Asadullah Al-Imam Al-Jami fi balidati Gama. Nínú àwọn tí wọ́n kọ́ yín mọ̀ ní wọn.
lónìí tẹ́ ṣe programu bí tẹ́ ti ṣe programu wọ́n bẹ́ ń jòkó wọn wà ń kalẹ̀ ṣé kí wọn ṣé kí wọn ṣé pọ́n wọn lé ṣé ṣe ìtìrọ́fù ustaziya fún wọn. التاريخ يعيد نفسه ẹsì lọ lè mọ̀ yí pé alijazau min jinsil amal ìgbà téèyàn bá fi wẹ́ka ẹni ó fi san. ọ̀rọ̀ dárù tẹ́ wá ń wá tamá àtàmà ọ̀rọ̀ dárù lóhùn tẹ́ ń wá tamá àtàmà kẹ́ni sẹ́mọ́kàsí ni kẹ́ni sẹ́mọ́kàsí ni ẹ lọ lè tún tán béèrè lọ́wọ́ àwọn tán mọ́ta sẹ́mọ̀ pé yìí ṣe ń tàn Mọ̀lánà Sheikh Adamu mọ ìtàn dáadáa àwọn ọmọ wọn náà mọ́ta. wà máa ń wá tàríkà fi sọdírìhì mọ́ òní wàlẹ́sà bí ìsáni wàlá kámìlẹ̀ máa ń lámúyẹ̀ tàríkà fi sọdírìhì. ومن وعى أخبار من قدم أضاف أعمارا إلى أموره nínú tá jogún tá sì kọ́ lára Mọ̀lánà Sheikh Adam onẹ̀tàn wa a kì í jẹ́ kí tàn sọnù àìjẹ́ tàn sọnù kò sì sẹ́ni tó fà torí irú àwọn tí wọ́n bá fẹ́ dá tàn lójú tá fẹ́ dá orúkọ báyìí kí n Sheikh Adam gbẹngbà everybody yín gan tó fi já sí pé gbogbo bí wàhálà Sheikh Adam tán ṣe wàhálà sí ilẹ̀ fẹ́ ń kọwọ́ bọ̀. ẹ wá lọ lè béèrè lọ́wọ́ àwọn tí wọ́n mọ̀ tán àwọn tí wọ́n dá nǹkan mọ̀ tí wọ́n dá tí wọ́n pè ní tán mọ̀ ẹ lè béèrè lọ́wọ́ wọn. bàbá ọba lọ́rin jẹta sheikhu Allahu yarhamu bàbá Zulqarnain ta ni bàbá Zulqarnain ni wọ́n ránṣẹ́ pé ta ni wọ́n sọ fún wípé irú ń tọ́ dálẹ̀ sékòhun tí gbogbo èèyàn ń yè ń bẹ̀ ni mo fẹ́ kọ́ wá dárú rẹ̀ lẹ̀ sí lùmí yìí náà ta ni wọ́n sọ fún. tora arọ́pọ̀lọpọ̀ yẹn ń jáde ẹ̀ ń fi dárú tì síbòmí ẹ má jẹ́ tàn yín dárú èsì nǹkan kan lẹ́yìn Markazi òdodo lẹ́gbọ̀n wọn. ibi tá ti mọ̀ pé Sheikh Adamu yé ṣe alájẹtán wọn yé sì ṣe ẹ̀dá tí wọ́n máa dòdò àfẹ̀mí tágbé ké nígbó tí fi dolú gbó àfẹ̀mí tí àlùkò ké lọ́dàn tí fi dolú ọ̀dàn Sheikh Adamu yé ṣerú ẹ̀dá bẹ́ẹ̀ àwọn ni wọ́n wá pe àwọn àfáà mára àfà báyìí torí Sheikh Adamu wọ́n fẹ́ kọjá sí pé tílkàlmọ̀ àsàsà tí ọba wa jẹ́ ta pé àwọn ni wọ́n fẹ́ kí àlùbáríkà gbogbo àwọn àfà yìí wọ́n fẹ́ kó ràn ẹni wọ́n fi dá alẹ́ wọ́n wá include ọkọ̀ gbogbo wọn ipe lìjábọ̀ àtìlẹ̀ ulama'i wal ahimma. Lijabu ati le ulama wale ayima tí Mọ̀lánà Sheikh Adamu lò má kile ke omi ba bere o má kile ke omi ba bere má kile ke omi ba bere kò jọra wọn o bí tí wù kó mà kí ló dé tí kálukú ò ní dúró ní sọ rẹ̀ problem gbogbo yín gbogbo gbà Markazi yìí náà ni ẹ wá lẹ wá tún lù sí ìlú ò lẹ wá tún sí ẹ wá tún lù sí wallahi ẹ wá tún lù sí àníyàn yín sì burú díẹ̀ ẹ dàbí àwọn àfàtàná tí wọn kì í fojú olóore gúngi ẹ jọ wọn wallahi ẹ jọ wọn
irú ẹ̀ṣẹ̀ wo ní bá wa chief imam ìlú Gama ni wọ́n ṣẹ̀ gẹ́gẹ́ bí ọmọ kí ó sàfà gẹ́gẹ́ bí ọmọ kí ó sí àfà irú kí ni wọ́n ṣe lẹ́ṣẹ̀ fún yín tẹ́ ẹ rántí ìjọ tí ẹ wà níwájú wọn tí wọ́n ń kọ́ yín tẹ́ ẹ tí mọ̀ pé padà dáńtẹ́ ẹ̀dá yìí tẹ́ ẹ tí mọ̀ ẹ wá ń ṣàkàwé ẹ ń fọ̀rọ̀ jọra wọn ọ̀rọ̀ Sheikh Adamu lẹ wá fi ń jọra wọn Sheikh Adamu kì í ṣe irú àfà bẹ́ẹ̀ Sheikh Adamu dìnáyìn kankan nínú gbogbo àfà tó kọ kí ló dé tọrọ àwọn tí wọ́n kọ́ yẹn ń dàrú kí ló dé tí ń dàrú kí ló dé tó yẹ pé ìtàn tí wọ́n ń kọ nípa yín yàtọ̀ la ilaha illallah ẹ mọ̀ pé àwọn èèyàn ní wáyù gan ẹ mọ̀ pé àwọn èèyàn ní wáyù àwọn tí wọ́n ń kọ̀rọ̀ nípa yín tí wọ́n ń kọ̀tàn yín kí ló dé tó yẹ pé ìtàn tí wọ́n ń kọ nípa yín yàtọ̀ ẹ ń change ìtàn yẹn fún wọn ni inna awwala man kataba ankum àkọ́kọ́ ẹni tó kọ́kọ́ nǹkan nípa yín Al-Misri èyí tó dá mi lójú ni pé irú tàn tí Al-Misri kọ nípa yín nígbà tó kọ́ kò lè fẹ́ kọ ìtàn mí nípa yín kó jẹ́ pé irú rẹ̀ ní òtún kọ ẹjọ́ Sheikh Adamu bí tí wù kó mà rí bí Sheikh Adamu ti rí bí tí wù kó mà ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yín pé ẹ mọ̀ yẹn tán Sheikh Adamu yẹn tán yàn Sheikh Adamu yẹn tán yàn Sheikh Adamu yẹn tán yàn Maulana Mudiru Markazi sì tán yàn ẹ jọ wá o ẹ jọ wá ẹ jọ wá ọyìn ọ̀pọ̀lọpọ̀ nínú ẹ̀yin tí ẹ bá wá tẹ́lẹ̀ fẹ́ dájú kọ Markazi ẹ fẹ́ bá Markazi jà kí ló dé tẹ́ máa wá àwọn èèyàn kúnra náà kí ló dé tẹ́ máa pa àwọn èèyàn kúnra kí ló dé náà à ń sọ̀rọ̀ ta ìsọ̀rọ̀ ẹ ti ń gbé wọ ọ̀rọ̀ àwọn àdàbí pé kẹ́ni kó sí adúpẹ́ fọlọ̀ kò síjà láàrin àwọn àtàdàbí àwọn kọlọ̀ má jò sí mọ́ èyí tẹ́ sì fi ṣàkàwé wọn kò sí rọ́ńbẹ́ bàbá aléèlá wọ́n ṣiṣẹ́ pẹ̀lú Maulana Sheikh Adamu ní Markaz Sheikh Adamu wí nǹkan wọn fúnra wọn àwọn ọmọ wọn náà sì ń wí kí ló dé tẹ́yìn sọ yí pé inú máa bí yín tí wọ́n bá ń wí bẹ́ẹ̀ ẹ mọ̀ pọ́rọ̀ yẹn ò dáa ẹ mọ̀ inú máa bí yín tí wọ́n bá wí bẹ́ẹ̀ ẹ mọ̀ pé túmọ̀ tẹ́ ń sọ ní pé ẹ mórí sẹ́mọ̀ ẹ lè tún àníyàn yìí sí ọlọ́run sàlékún àánú rẹ̀ fẹ́ nìkan wa yóò gbàdúrà wa o ọjà tọba mi dálẹ̀ fún kálukú ọlọ́run ní jó tú ọjà yín ò ní tú o ayé yín ò ní parẹ́ o àlùbáríkọ́lá nàbì lọ́dọ̀ ọlọ́ ọjà Maulana Sheikh Adamu kò ní fẹ́ láéláé tú jojoojúmọ́ ní wá ń gbòòrò sí nísìn ń dàgbà sí ní ń tóbi sí nísìn ń fẹ̀ sí bí ó ṣe máa fẹ̀ lọ láéláé nù àtà tẹ̀kú malikiyama torí àníyàn tí bàbá náà fi sí ayé rẹ̀ táwa yìí náà ń jẹ́ kan àwọn àgbàlagbà ní Gama bẹ́ẹ̀ láti rí bàbá Mudir almarhum Sheikh Abdulbaki bàbá lókè Kanga
tí wọ́n jẹ́ mudiru àkọ́kọ́ ní Misbahudeen Gama àti bàbá wa tèmi gbọ́dọ̀ wọn tó ipa àwọn làfáà mi àwọn ni wọ́n kọ́ mi léwu Fadilatu Sheikh Abdurrahman Hassan Suyuti Ọláìyá nílé Balógun wọ́n já burú fún bàbá ìyá mi àti gbogbo àwọn tó kù bàbá wa bàbá ilé àgbàládòdò àti gbogbo àwọn bàbá ní ìgbà tí wọ́n kóra àwọn jọ tí wọ́n fẹ́ dálé kéwúlẹ̀ wọ́n á pe Sheikh Adamu wá pé kó wá bá wọn dálé kéwúlẹ̀ gbogbo àwọn bàbá tá à ń sọ yìí tí wọ́n lọ Markazi ṣé Misbahudeen ni wá sí Markazi Misbahudeen al-Islami Gama ṣé kìí ṣe Markazi wọ́n pe Sheikh Adamu wá gbogbo àwọn bàbá tí ń sọ yá fa ni kọ́nà bàbá wa nílé Balógun Sheikh Adamu tí wọ́n bá rí wọn bàbá Jàlálé ni wọ́n máa pè wọ́n bàbá náà mọ̀ ìyálà yàkéw tàbá wọ àwọn wájú wọn ẹ báyìí Sheikh Abdulrauf Isa Kehinde tẹ́lẹ̀ tí wọ́n tẹ́ kọ́mẹ́ntì yìí dókítọ̀ ni dókítọ̀ Abdulrauf Isa ọmọ Kehinde nínú àwọn tí mo kọ́ ni kọ́ wá sọ fún mi pé mi yé sàgbà àfáàgbà tá a bá wà ń wájú bàbá wa ń lé Balógun tá a bá ń kéwú àkọ́kọ́ ni pé gbogbo tíra tá a bá fẹ́ ké èrí ni bàbá wọn ti kọ́ wa Asmawi Inziya Muqaddimatu Inziya Matinu Risala Bulugu Maromi Maqamatul Hariri Maksuratu Bunu Durayd Daliya Uyunu Lamiyat gbogbo àwọn tí ń jẹ́ kutubu lugawiyya eri ni bàbá kọ́ wa gbogbo àwọn tírà tí mo kà fún yín bàbá máa wá sọ fún wa yìí pé gbogbo àwọn tírà tẹ́ rí pátápátá tí wọ́n bá kó gbogbo rẹ̀ síbì kan tó wá jóná tí ò sí mọ́ láyé ká wá bẹ̀mí Sayuti ń kọ́ fún wọn látòkè délé arafi kò sì ní jábọ̀ bàbá tó kéwì kéwì àfáà mi àfáà tèmi gbogbo àwọn bàbá yìí sápè wọn lólòdò wọn ẹ ṣe ọmọ Markazi ilé mọ́sà ni bàbá wa ti kéwú bàbá Sheikh Sayuti tí ń sọ yìí ìní wọn ti kéwú àkúnlẹ̀ kéni ìwọ náà wà lórí sọpọ̀ ọmọ fíkíwò àmẹ́mì ètí rẹ̀ ni tó mọ fíkíwò wọn dùn ní tọba wa fẹ́ mọ̀ àpèjúwe tí ń sọ yìí bàbá Khalifa ní Gama lónìí Sheikh Abdullah Bunu Suyuti ní Gama wọ́n wà lálẹ́ yìí kí mọ̀ súnmọ́ wọn ọmọ yìí pé fíkíù táwọn èèyàn ń kénu àwọn ní Khalifa bàbá wa tí ń sọ yìí wọ́n yìí ṣe Markazi wọn kí wọ́n Markazi àwọn ni wọ́n kóra àwọn jọ nínú ìlú pé ẹja dálé kí wọ́n làjúlẹ̀ wọ́n á pè Sheikh Adamu wa na fi dá Misbahudeen lẹ̀ Misbahudeen Gama Markazi bó ti rí nu bọ́rọ̀ Darul Ulum náà ṣe rí àmọ́ kẹ́ máa wá àtàmà láti fẹ́ fi dá wàhálà alẹ́ tẹ́ẹ̀sì ń sọ fáwọn èèyàn mudahanatan ipẹ́ wá tún lùsẹ ni ẹ wá tún lùsẹ o ẹ wá bàlújẹ́ ni àmọ́ Ọlọ́run ní fún yín sí هذا والسلام عليكم ورحمة الله وبركاته ẹ dákun ẹ bá mi share program yìí dáadáa barakallahu fikum salamu alaikum